The RBD Club presents Fun Quiz Saturday! Ní ọ̀sẹ̀ yìí lórí ètò eré ìdárayá, a máa ń lọ la fẹ́ ṣe o. Ṣé ẹ ti ṣetán? Ó yá o. Ó fẹ́ dàbí wípé eré ìdárayá ti tòní ó fẹ́ pakasọ àbí kí lẹ ní mo ti wí. Ǹjẹ́ ẹ lè tiraka láti sọ ọ́ lẹ́ẹ̀márùn-ún léra wọn láì fẹnu kò? Ẹni tẹ́ bá túmọ̀ ẹ pé ó lè gbìyànjú ẹ̀, ẹ pè wọ́n wá sórí ètò. Tó àárín jù báyìí lọ o fún tọ̀sẹ̀ yìí, tó bá tún dọ̀sẹ̀ tó ń bọ̀, ká tún pàdé féré ìdárayá mìíràn. Ire o!